kí yín káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ruth Ọlájídé ni orúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, níbi ìwọ́de àjọ̀dún ìjọba àwa-arawa tí ó wáyé lánàá òde òní, ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí àwọn ìlàkàkà àwọn ọmọ orílẹ̀-èdè lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà àti àwọn ìdojúkọ tí olúkúlùkù ń rí lásìkò yìí. Ó ní kí àwọn ọmọ Nàìjíríà fi ọkàn balẹ̀ nítorí òun yóò máa fi etí sí ẹ̀hónú wọn tí òun kò sì ní kẹ̀yìn sí wọn. Ó tẹ̀síwájú wípé ìjọba àpapọ̀ yóò bu ọwọ́ lu ìwé àṣẹ lórí owó òṣìṣẹ́ tí ó kéré jù lórí àdéhùn wọn. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. As a nation right now, our economy has been in desperate need of reform for decades. It has been unbalanced because it was built on the flawed foundations. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ lórí ìbuọwọ́lù ìwé àṣẹ tí í ṣe àdéhùn lórí owó òṣìṣẹ́ tí ó kéré jù ní àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn NLC ti tako ọ̀rọ̀ náà tí wọ́n sì wí pé kò sí àdéhùn kankan bí ó ti wù kí ó mọ láàrin ìjọba àpapọ̀ àti àjọ òṣìṣẹ́ ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà látàrí wípé ìjọba àpapọ̀ pinnu láti san $62 gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tí ó kéré jù tí àjọ òṣìṣẹ́ ìjọba sì ti kọ̀ jálẹ̀ wípé wọn kò gbà. Ọ̀rọ̀ yìí ni kò pàpà tí ì ní àsọkúnná títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká òṣèré àti olórin Fọlárìn Fálànà tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Falz ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn díẹ̀ nínú ohun tí ojú rẹ̀ rí níbi ètò ìyàwòrán iṣẹ́ kan tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde láìpẹ́ yìí tí ó pe àkọlé rẹ̀ ní Before the Feast. Ó wí pé wọ́n ní kí òun má jẹun nítorí kí ikùn rẹ̀ má bàa yọ nínú iṣẹ́ náà. Ebi yìí ni ó fi rọ́nú títí tí wọ́n fi parí iṣẹ́ náà, ṣùgbọ́n ohun tí ó dùn ìlúmọ̀ọ́ká náà ni wípé ikùn rẹ̀ tí kò torí rẹ̀ jẹun kò hàn nínú iṣẹ́ náà. Èyí ni ó fi ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti gbárùkù tì í lórí iṣẹ́ náà. Ironically, on this set, I nearly died of hunger. They told me this is a topless shooting, so I said to myself, okay, I cannot eat. I need to preserve my six-pack. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká òṣèré àti ọlọ́gbọ́n àtinúdá Ọlálékan Ọlálẹ́yẹ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Àgbà Ìnàkí ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti jọ̀wọ́ ipò ọba àwọn agbóhùnsáfẹ́fẹ́ lórí ọ̀rọ̀ ààrẹ tí ẹsẹ̀ rẹ̀ tà sí ara wọn lánàá òde òní nígbà tí ọ̀rẹ́ rẹ̀ kan kàn sí i láti fi ohùn sí orí fọ́nrán náà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ọ̀rọ̀ yìí ni ìlúmọ̀ọ́ká náà ti wí pé òun yọ̀ǹda fún ẹnikẹ́ni tí ó bá wù láti fi ohùn sí orí fọ́nrán náà lásìkò yìí nítorí òun kò ní ohunkóhun láti sọ sí fọ́nrán náà. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. Bóyá ká gbànà kí sọ sórí fídíò yìí ìwọ sọ síbẹ̀ tó o bá ti sọ síbẹ̀ tán kó o sá sí orí péjì rẹ kó o sì táàgì gbogbo àwọn tó yẹ kó o táàgì alákòóbá president ṣubú kémi ò wá ṣe voice over. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, lẹ́yìn tí ìlúmọ̀ọ́ká òṣèré Chinwe Splendor sọ̀rọ̀ lórí bí ó ṣe gba ìwé ẹ̀rí ilé-ìwé ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ké gbàjarè wípé ilé-ìwé náà ti ní kí òun dá ìwé ẹ̀rí náà padà. Chinwe sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó wáyé láìpẹ́ yìí wípé òun bá àwọn olùkọ́ òun ní àjọṣepọ̀ láti ní èsì ìdánwò tí ó dára nítorí òun kò ní àyè láti lọ sí yàrá ìkàwé tàbí láti kàwé nítorí àwọn ìdojúkọ tí ó ní ní ìgbà náà. Èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. Problem is I had to do what I had to do to survive. So I slept with so many lecturers and I came out with good grades. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká olórin Habib Òkìkíọlá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Portable ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kìlọ̀ fún ìlúmọ̀ọ́ká olórin Ọmọníyì Tèmídayọ̀ Raphael tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Zlatan Ìbílẹ̀ wípé kí ó fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé lẹ́yìn tí Zlatan bá Portable sọ̀rọ̀ lórí ìrìn àjò rẹ̀ pẹ̀lú Davido tí ó sì wí fún Portable wípé kí ó rọra ṣe pẹ̀lú rẹ̀. Ọ̀rọ̀ yìí bí Portable nínú tí ó sì ti wí fún wípé kí olúkúlùkù ṣe tiẹ̀ nítorí òun kò dí i lọ́wọ́ kí ó má dí òun lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, agbẹjọ́rò fún May Edochie tí í ṣe ìyàwó àkọ́kọ́ lọ́ọ̀dẹ̀ ìlúmọ̀ọ́ká òṣèré Edochie ti tẹ̀síwájú láti sọ̀rọ̀ lórí ìdàgbàsókè ìbáṣepọ̀ tí ó wà láàrin May àti Edochie. Ó fi ọ̀rọ̀ ìgbéyàwó Regina Daniels sí Ned Nwoko ṣe àpèjúwe tí ó sì wí pé ìrìnàjò ìgbéyàwó Regina Daniels sí Ned Nwoko àti May sí Edochie kò jọ ara wọn nítorí ohun tí ó bá jọ òun ni a fi ń wé
síra wọn. Ó tẹ̀síwájú wípé Edochie kò ṣe ojúṣe bàbá lórí àwọn ọmọ rẹ̀ mọ́ lásìkò yìí. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, lẹ́yìn tí ìlúmọ̀ọ́ká òṣèré Yvonne Jẹ́gẹ́dẹ́ sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí ó wáyé pẹ̀lú Ned Ani láìpẹ́ yìí lórí àwọn tí ó ń tako ìlúmọ̀ọ́ká òṣèré Edochie lórí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ sí May Edochie, ní àwọn ènìyàn ti ń tako ìlúmọ̀ọ́ká náà látàrí wípé ó bu ẹnu àtẹ́lu ipò tí àwọn tí ó ń tako ọ̀rọ̀ ìgbéyàwó náà wà, níbi tí ó ti wípé púpọ̀ nínú wọn jẹ́ ìyàwó nílé olórogún. Ọ̀rọ̀ yìí ni ìlúmọ̀ọ́ká òṣèré Angela Okore ti sọ̀rọ̀ kò bá kùngbé sí Yvonne Jẹ́gẹ́dẹ́ lórí ẹ̀rọ ayélujára wípé ó ń yọ àwọn tí ó ń bá wí nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ náà. Èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, ìlúmọ̀ọ́ká òṣèré Etinosa Idemudia ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn lórí lílọ sí orí ètò fún ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀. Etinosa wípé ẹni tí kò bá ní ọkàn líle kí ó yẹra fún ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí ètò, àti wípé bí ó bá ní láti lọ kí ẹni náà ti mọ àwọn ọ̀rọ̀ tí ó máa sọ níbẹ̀ kí ó má bàa sọ̀rọ̀ ságbọ̀, nítorí àwọn olóòtú ètò náà yóò kàn máa fi irú ẹni bẹ́ẹ̀ pawó ni. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, ìlúmọ̀ọ́ká òṣèré Jaiye Kuti ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọkọ rẹ̀ ìlúmọ̀ọ́ká òṣèré àti olóòtú Fágbọyọ̀ Bámidélé kú ayẹyẹ oríkádún, nígbà tí ó fi àwọn fọ́nrán àwọn méjèèjì àti àwọn àwòrán lóríṣiríṣi sí orí ìtàkùn ayélujára, tí ó sì ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àtìlẹ́yìn tí ó lọ́ọ̀rìn, tí ó sì gbàdúrà ẹ̀mí gígùn, ìdàgbàsókè àti ìbùkún fún un. Èyí ni àwọn ènìyàn ti fi ìdùnnú wọn hàn sí àwọn méjèèjì tí wọ́n sì ń ṣe àdúrà fún ọlọ́jọ́ ìbí lórí ìtàkùn ayélujára. Fi mí lọ́kàn balẹ̀ Olúwa, ọ̀rọ̀ mi rò dákun má jẹ́ ṣiṣẹ́. Kò ní jù báyìí lọ fún abala àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí. Ruth Ọlájídé ni oníròyìn yìí. Ó dàbọ̀.